Siamo che ne pushe. Tó adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. Ọba tó pa wá ní àná tó ìtún jí wa sáyé ní èní ní ayọ̀ àti àlàáfíà. Ọpẹ́ ni fọ́lọ́run. Alhamdulillahi rabbil alamin. Mo kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Àánú Ọlọ́run yóò máa bá gbogbo wa gbé. Ẹ káàbọ̀ sí Ìdílé Aláyọ̀ TV níbi tí a ti máa ń mú ètò oríṣi àwọn ètò wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan àṣà àti ìṣe Yorùbá àti nǹkan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Yorùbá Nation àti àwọn nǹkan tí ẹ tún máa ẹ má bínú àti àwọn nǹkan tí ẹ tún máa gbọ́ lóríṣiríṣi bíi ètò ààbò ara àti oríṣiríṣi àwọn nǹkan tí a máa mú wá fún yín ní Ìdílé Aláyọ̀ TV lẹ ti máa gbọ́ gbogbo rẹ̀ lóríṣiríṣi. Ọ̀làjúdé la gbàgbé àṣà ìdílé wa, civilization ló já gbàgbé àṣà àdáyébá. Gẹ́gẹ́ bí orin tí bàbá wa yìí kọ, mo like orin náà púpọ̀ torí orin náà ó bá ètò yìí mu, mo gbádùn ẹ̀ gan. Ẹ rí i pé àkọlé ètò tí mo kọ síbi ibẹ̀ yẹn òun ni pé ẹkún ìyàwó níwọ̀nba ṣókí. Ẹ rí i pé láyé àtijọ́ tí wọ́n bá ṣe ìgbéyàwó, so ìyàwó tó bá ń ṣègbéyàwó, ìyàwó máa ń sun ẹkún kan wà tí ìyàwó máa ń sun. So òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n máa péjú jọ sí ọ̀dọ̀ ìyàwó náà tí ìyàwó náà ó máa ń bí tó bá ti ṣe ètò ìgbéyàwó tán tí ìyàwó fẹ́ múra àti lọ sí ilé ọkọ. So ìyàwó yẹn wọ́n máa ń sun ẹkún kan tí wọ́n máa sun káàkiri ilé. Wọ́n máa ń sun káàkiri ilé. So ẹkún ìyàwó yẹn òun ni mo ra fẹ́ ṣe níwọ̀nba ṣókí fún wa ní alẹ́ yìí láì gbà yín ní àkókò. Ẹkún yẹn ní ayé àtijọ́ náà tí máa ń ṣe eléyìí o. Nǹkan yẹn ó dẹ̀ máa ń dùn gan, máa wà interesting. A rí i pé a ṣe gbogbo irú nǹkan yẹn mọ́, ọ̀làjú ti dé. A ṣe gbogbo eléyìí mọ́. Gbogbo orí eléyìí ó máa ń buyì kún ìyàwó gan. Even kíní yẹn ó wà interesting gan. Ó wà interesting gan torí ní ayé ìgbà tán máa ń ṣe kíní yìí, èmi náà gbọ́njú bá kíní yẹn. Even gan mo ṣe ọmọ ìyàwó rí gan. Mo ṣe ọmọ ìyàwó torí ní ayé àtijọ́ wọ́n máa ń ṣe ọmọ ìyàwó tí ọmọ ìyàwó tó máa ru goro. Abọ́ kan wà báyìí náà máa ń pè ní goro. So ibẹ̀ ni aṣọ òun ló dúró bí pet mọ́tò tí ìyàwó máa gbé bọ́ọ̀sì tí ìyàwó máa kó aṣọ sí tí máa ń lọ sílé ọkọ. Èyí tá à ń lo Ecolas kankan ní ìsìn láyé ìjọ́un goro ni. So wọ́n máa kó aṣọ tí ìyàwó máa lò fún 8 days, wọ́n máa kó sí inú goro yẹn. So ẹni tó bá jẹ́ ọmọ ìyàwó òun ni ó ru goro yẹn. So mo ṣe ọmọ ìyàwó rí tí mo ru goro yẹn. So kíní yẹn tó bá yá màá tún sọ àwọn oríṣiríṣi nǹkan nípa ọmọ ìyàwó kankan, àwọn nǹkan àtijọ́ yẹn tí àwọn yẹn máa ń ṣe. So torí tí èèyàn bá lọ ṣọmọ ìyàwó báyẹn, so a máa ń sun ilé ìyàwó fún 8 days tí ìyàwó fi máa ṣíjú.
so orò kan tún bẹ tí a máa ń ṣe fún ìyàwó níjọ́ tí ìyàwó bá ṣíjú, tó bá yá máa padà tún sọ ọ̀rọ̀ nípa rẹ̀. So a máa mú àwọn ètò yẹn díẹ̀ a máa mú wọn wá fún wa ní lọ́lọ́kan ọ̀jọ̀kan, a sì máa yànnàná rẹ̀ fún wa tí ó mọ̀ yé wa, torí gbogbo àwọn àṣà àtijọ́ yìí, in fact ó wà interesting gan, ó máa ń dùn gan, ó máa ń jẹ́ kí ayẹyẹ ìgbéyàwó dùn gan. Gbogbo àwọn nǹkan yẹn a ti dà wọ́n nù, nǹkan yẹn ó máa ń buyì kún ìyàwó gan, wàláhì ó tún máa ń buyì kún àwọn àna méjèèjì, àna nílé ìyàwó, àna nílé ọkọ, ó máa ń jẹ́ kí kinní yẹn dùn gan, ó wà interesting. Àwọn ọmọ kéékèèké a like kinní yẹn gan, tó jẹ́ pé a máa ṣe ọmọ ìyàwó kí a máa sun ilé ìyàwó kankan báyẹn. Kinní yẹn máa ń dùn gan o, even wọ́n máa ń fún wa lọ́wọ́, ọmọ ilé ìyàwó máa ń fún wa lọ́wọ́. So ibẹ̀ ńkọ́ ni mò ń lọ, ẹkún ìyàwó ni mo fẹ́ sùn ní alẹ́ yìí. So ẹkún náà lọ báyìí. Mò ń re bí wọ́n ń fa abẹ́rẹ́ gúnyán tí ò gbọ́dọ̀ dí kókó. Mò ń re bí wọ́n ń fọ̀pọ̀rọ̀ roka tí ò gbọ́dọ̀ dí àyà o. Mò ń re bí ọmọdé ilébú ni tí ò gbọ́dọ̀ bú di odò kan tí ń bẹ láàrin ìgbẹ́. Ará iwájú ò gbọ́dọ̀ rí bẹ̀, èrò ẹ̀yìn ò gbọ́dọ̀ rí bẹ̀. Èmi Àríkẹ́ débẹ̀ mo bùbọ́jú, ojú mi wá dojú oge, ìdí mi wá di ìlẹ̀kẹ̀. Ìlẹ̀kẹ̀ mẹ́rìndínlógún ló ń bẹ ní bàdí mi o. Ìlẹ̀kẹ̀ tẹ́ bá kà tí ò bá pé, ẹ lọ́ máa ráyé ló tún ni lásọ. Má ṣe tútò bí mi o, òun mọ̀ gbé wáyé ló ń bẹ lábẹ́ aṣọ. Oko yangan ni mo bọ́kọ mi lọ́kọ mi ni mo tó gbé mọ̀ ní tó gbé. Olójú tì mí tọ̀rẹ́ mi, mo lójú ó sì tì mí tọ̀rẹ́ mi. Mo jó délé ọkọ, ọkọ mi fi pọ́n nǹkan bà mí lórí. Mo jó délé àlè, àlè mi fi pọ́n nǹkan bà mí lórí. Àwọn ọmọ kéékèèké ilé wa fogójì òbí sí, tani kí tani máa kí o. Ọkọ mi ò kú náwó, àlè mi ò kú àṣìdànù tí ẹkún ọ̀rẹ́ jẹ́. Ẹkún ọ̀rẹ́ wá dòrò lẹ́yìn mi kí n tó máa lọ. Gàdàgàdà sálódò bàbá rí ọmọ sóbí. Gàdàgàdà sálódò bàbá rí ọmọ aládé pé. Ẹ bá mi kí màmá mi ṣeun, màmá mi sì ṣèyàn. Màmá mi mà ṣe díẹ̀ lọ́rọ̀ mi kí n tó máa lọ. Mò ń re bí wọ́n ń fa abẹ́rẹ́ gúnyán tí ò gbọ́dọ̀ dí kókó. Mò ń re bí wọ́n ń fọ̀pọ̀rọ̀ roka tí ò gbọ́dọ̀ dí àyà. Mò ń re bí ọmọdé ilébú ni tí ò gbọ́dọ̀ bú di. Sátàn dá ń bẹ́ ńlẹ̀ àbí ò sí ńlé. Tí ò bá sí ńlé ẹ sọ fún mi kí n tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Sámọ̀ pé ń bẹ́ ńlẹ̀ àbí ò sí ńlé. Tí ò bá sí ńlé ẹ sọ fún mi kí n tètè bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Ẹ bá mi kí màmá mi ṣeun o. Màmá mi mọ̀ ṣe yẹn o. Màmá mi mọ̀ ṣe díẹ̀ lọ́rọ̀ mi kí n tó máa lọ. Ẹ ṣàdúrà. Ìyá ṣàdúrà fún mi. Ìyá ṣàdúrà fún mi. Màmá mò ń lọ ṣàdúrà sí mi o. Ìyá mò ń lọ fàdúrà sí mi o. Màmá mò ń lọ ṣàdúrà sí mi o. Màmá mò ń lọ fàdúrà sí mi o. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Màmá mò ń lọ fàdúrà sí mi o. Bàbá mò ń lọ fàdúrà sí mi o. Bàbá mò ń lọ fàdúrà sí mi o. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Bàbá mò ń lọ fàdúrà sí mi o. Àǹtí mò ń lọ fàdúrà sí mi o. Àǹtí mò ń lọ fàdúrà sí mi o. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Àǹtí mò ń lọ fàdúrà sí mi o. Ẹbí mò ń lọ fàdúrà sí mi o. Ẹbí mò ń lọ fàdúrà sí mi o. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Kí má kìsù kí má kàgbákò nílé ọkọ. Ẹbí mò ń lọ fàdúrà sí mi o.
ọ̀rẹ́ mò ń lọ fàdúrà sí mi o ọ̀rẹ́ mú mi lọ fàdúrà sí mi o kí má kìsù kí má kàgbá kò nílé ọkọ kí má kìsù kí má kàgbá kò nílé ọkọ ẹbí mò ń lọ fàdúrà sí mi o ọ̀rẹ́ mú mi lọ fàdúrà sí mi o tó kò jù báyìí lọ níwọ̀nba ṣókí ẹkún ìyàwó yẹn ó pọ̀ lóríṣiríṣi o mo kàn rọra ṣe díẹ̀ ń bẹ̀ ní so ẹ rí i pé kinní yẹn ó wà interesting gan so àwọn ara àwọn àṣà wa àwa Yorùbá ara àwọn àṣà ìkan lára àwọn àṣà wa nìyẹn tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ tó máa ń jẹ́ kí ètò ìgbéyàwó kó dùn lóríṣiríṣi tó yẹ pé in fact ó máa ń dùn gan ó wà interesting gidi ó dẹ̀ máa ń buyì kún ìgbéyàwó yẹn gan so àwọn àṣà yìí la fi sílẹ̀ ṣe mọ́ ojú ti là ọ̀làjú ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa kọ́lọ́n kó ṣàánú àwọn kan mìíràn bẹ tó yẹ pé excuse me àwọn kan mìíràn bẹ tó yẹ pé kúrò yẹ kí ọ̀làjú gbà lọ́wọ́ wa tó gbà lọ́wọ́ wa tó yẹ pé a sì tún padà sí orí kìíní irú nǹkan yẹn ni a tún máa padà sórí ẹ̀ because àwọn nǹkan sísìn tí wọ́n gbélé alọ́ kò bára wọn mu kò jọra wọn so ẹ dákun ẹ já gbé àṣà wa lárugẹ ẹ má jẹ́ ká fi ọwọ́ ẹ má jà da àṣà wa nù àṣà wa ẹ já gbé lárugẹ ó ṣe pàtàkì fún wa ó ṣe pàtàkì torí àwa Yorùbá náà lọ́lọ́run dá pé tó jẹ́ pé àṣà àti ìṣe wa Ọlọ́run rí wa kó tó dá wa ní Yorùbá àṣà àti ìṣe wa gbogbo ẹ̀ ó pé ni ó sì gúnrégé ó sì ó wetí gbọ́ ó wojú rí ibi ká múra gan-an ní àwa Yorùbá gan ó dùn wò kò sí ọmọ Yorùbá tí ó múra tíyàn ní láìkì ẹ̀ tíyàn wò láwo àwòtún wò pé wọ́n mọ̀ láìkì dressing yìí o àwa Yorùbá a ti sọ gbogbo nǹkan yìí nù a ti gbé àṣà aláṣà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká tún gbé àṣà wa lárugẹ ẹ má jẹ́ ká yin àṣà wa nù àwọn ìran mìíràn gan tí Ọlọ́run dá gan wọn ò sọ àṣà wọn nù àwa Yorùbá nìkan la sọ àṣà wa nù àṣà wa ó dáa gan ẹ dákun ẹ jẹ́ ká jọ gbé àṣà wa lárugẹ ẹ jẹ́ àjọ gbé àṣà wa lárugẹ káyé rìn hòhò mọ́ káyé rìn hòhò ẹ̀yin ẹ̀ wò nísìnyí ìmúra ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ ẹ rí i pé mo sọ pé a tún padà síta ayé àtijọ́ náà ni láyé àtijọ́ ibi tí bùbá máa ń dé nìyí láyé àtijọ́ àkọ́kọ́ ibi tí bùbá máa ń dé ní ibi tó máa ń rápa bùbá dé ní bùbá ayé àtijọ́ so ńgbà tó yá tó di ayé ìgbà kan àárán tó mu bẹ̀ tó mu apá báyìí ni tí à ń lò ìgbà tó tún yá tún padà sí títí tẹ́lẹ̀ so ti tẹ́lẹ̀ yẹn tún ní iyì bùbá ní iyì alápá kékeré ni láyé àtijọ́ bí wọ́n ṣe ń ran ní láyé àtijọ́ nísìnyí ìgbà tó tún yá tún ran tó mu padà dà so ìgbà tó tún yá wọ́n tún change ẹ̀ ó tún dirú eléyìí a tún padà sí ti tẹ́lẹ̀ ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé tó bá yá tún padà sí àṣà àtijọ́ yẹn náà ni ìyẹn wò ó ní ìsìn bùbá àtijọ́ ni bí wọ́n ṣe ń ran jáńpé nígbà nìyẹn kò sí bí a ṣe dírẹ́sì ní ìmúra tiwa tí ò wojú rí ìlẹ̀kẹ̀ nìyí ìlẹ̀kẹ̀ ṣé ń gbà mo fi ìlẹ̀kẹ̀ sọ́run ní sí ò buyì kún mi ṣé nìyí tí n bá yọ ìlẹ̀kẹ̀ kúrò ńbẹ̀ nísìn ẹ wo bí ó ṣe rí jàgàrà so tíyàn bá dẹ̀ fi ìlẹ̀kẹ̀ sọ́run ó máa ń buyì kúnyàn dáadáa àjàgà kéèyàn tún wá lo iyùn kéèyàn wá tún wá lo gèlè ẹ rí i pé gèlè ìgbàlódé tún lélẹ̀ sandpaper lélẹ̀ ayé àtijọ́ òfì náà máa ń wé òfì tàbí damask yẹn wọ́n ń pè ní mo ti gbàgbé orúkọ tán máa ń pè aṣọ yẹn damask yẹn láyé àtijọ́ wọ́n lo damask aṣọ ṣé àrán àbí kí náà máa ń pè mo ti gbàgbé orúkọ ẹ̀ ṣá so gbogbo àwọn nǹkan àtijọ́ ó dáa gan kò sí bí yín ó ti dírẹ́sì ní dírẹ́sì Yorùbá tí ò ní fìtì rẹ̀ so ẹ má jẹ́ kí ká gbàgbé àṣà wa tó a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ojú tó ń wò mí látàárọ̀
gbogbo ẹni tó darapọ̀ mọ́ mi pátá ni mo kí. Ojú tẹ fi ń wò mí kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ mi kò ní di o. Gbogbo bí tẹ ti ń mówó, tẹ fi ń ra dátà, tẹ fi ń láìkì ṣe prógráàmù yìí, Ọlọ́run ò ní jẹ́ ó tán bẹ́ẹ̀. Ọwọ́ yín ò ní kásàlẹ̀ àpò, tó bá kásàlẹ̀ àpò owó ní ọmọ mú jáde pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run aláàánú yóò mọ bùkún yín o. Ẹ ṣeun gan, ẹ kú ìfẹ́, Ọlọ́run nífẹ̀ẹ́ yín o. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi love ẹ. Ẹ ṣeun gan, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ọlọ́run aláàánú kò ní jẹ́ kí àṣírí yín ó tú láéláé, àṣírí yín ọmọ bò ni o. Ẹ máa darapọ̀ mọ́ Ìdílé Aláyọ̀ TV níbi tí a ti máa mú àwọn ètò wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan bí àṣà àti ìṣe Yorùbá àti àwọn ètò lóríṣiríṣi, bóyá bí ètò ààbò ara lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan àti ètò nípa àtohun tó ń lọ nípa Yorùbá Nation àti àwọn tó tún yẹ kí ẹ tún máa mọ̀ pátá náà la máa mú wá fún yín ní Ìdílé Aláyọ̀ TV ní a ti máa sọ gbogbo rẹ̀. Àṣà Yorùbá ó ṣe kókó, ó ṣe pàtàkì, ẹ jágbe lárugẹ. Ẹ jẹ́ ká tó wá fọwọ́sowọ́pọ̀ ká gba Yorùbá Nation. Tá bá ti rí Yorùbá Nation wa gbà tán, ìdẹ̀ra ti dé fún wa ní gbogbo àwọn nǹkan àtijọ́ yìí la máa lò. Gbogbo àwọn nǹkan àtijọ́ yìí náà la máa lò. A máa mú àwọn ètò wá fún yín gan lóríṣiríṣi. Gbogbo àwọn nǹkan àtijọ́ tá a ti gbàgbé yẹn la máa mú wá fún yín lóríṣiríṣi ni màá máa mú wá fún yín lẹ́sẹẹsẹ tẹ́sí máa gbádùn rẹ̀. Yorùbá Nation ó ṣe pàtàkì. Ẹ rí i pé tá a bá ti gba Yorùbá Nation, a máa gbé gbogbo ẹ̀ lárugẹ ni. Gbogbo àwọn nǹkan àtijọ́ tá a fi sílẹ̀ yẹn, gbogbo ẹ̀ láwù jáde. Ẹ wo àwọn owó àwọn owó ẹyọ owó bíi kọ́ìnsì náà yọ kúrò nínú owó Nàìjíríà. Ní ò jẹ́ pé owó Nàìjíríà ò ní value kankan mọ́. Ní ò jẹ́ pé owó Nàìjíríà kò tẹ̀ nítumọ̀. Àwọn òyìnbó yìí wọ́n ná kọ́ìnsì àwọn kéékèèké wọn bí àpẹẹrẹ bí owó kékeré wọn tí báyìí tí mo lè fi wé. Ó wà bí èèpìnì wa nígbà kan. Wọ́n ná àwọn bí kọ́bọ̀ wa nígbà kan. Àwọn òyìnbó ná àwọn ò yọ kúrò nínú owó wọn. So tí èèyàn bá ti lè yọ kọ́ìnsì kúrò nínú owó yẹn máa ń bàjẹ́, owó yẹn lálùbáríkà mọ́. Tá bá gba Yorùbá Nation, kọ́ìnsì ó wà nínú owó Yorùbá tá a máa ná pẹ̀lú ògo Ọlọ́run. Kọ́ìnsì ó wà bí a máa ná owó ẹyọ. Kì í ṣe owó ẹyọ tó ń fi ṣe ẹ̀ṣẹ̀kẹ̀rẹ̀ o. Owó ẹyọ tí mo mean ní kọ́ìnsì. A máa ná kọ́ìnsì nínú owó Yorùbá. Ẹ rí i pé owó tí kọ́ìnsì bá ti kúrò nínú rẹ̀, owó yẹn ò kí ń ní àlùbáríkà. Owó yẹn ò kí ń ní àlùbáríkà rárá. So a ó fi kọ́ìnsì sínú owó alágbára ògo Ọlọ́run. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gba Yorùbá Nation. Gbogbo àwọn àṣà wa ni la máa gbé lárugẹ lóríṣiríṣi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ó dàbọ̀. Wàláì òyìnbó ṣàṣà wọn lẹ̀ o. Ẹ já gbásà wa lárugẹ. Ọ̀làjú ṣàlàṣe. Lárugẹ ọ̀làjú ṣàlàṣe. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. Civilization ló jágbà ní gbogbo àdáyébá. A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run, ọba tó pa á lánàá tó tún jí wa sáyé ní
ayọ̀ àti àlàáfíà ní èní alihamdulilayi rabbil alamin. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lájò lẹ́yìn odi. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní ìsìn yìí. Mo kí gbogbo ẹni tó ti darapọ̀ mọ́ mi àtàwọn tó ń tún máa darapọ̀ mọ́ mi. Gbogbo ni mo kí pápátá láì dá ẹnìkan kan sí. Ọlọ́run aláàánú yóò máa wà pẹ̀lú wa. A máa ráàánú gbà o. Ọ̀rọ̀ wa yóò dayọ̀ o. Pẹ̀lú ògo Ọlọ́run àákéré òkò délé Ọlọ́run débi ìyànjú wa ládé o. Ìdílé Aláyọ̀ TV náà ni kí ẹ máa wò. Wọ́n ní kí ẹ máa darapọ̀ mọ́ ibi tí a ti máa mú àwọn ètò wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan bíi àṣà àti ìṣe Yorùbá àti ohun tí bá ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Yorùbá Nation bíi ètò ààbò àti ètò ààbò ara àti oríṣiríṣi àwọn nǹkan tí ó bá yẹ kí ẹ mọ̀ tó bá yẹ kí ẹ gbọ́ sí gbogbo ẹ̀ ni a máa mú wá fún yín. Àwọn ètò àwọn àṣà Yorùbá lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan gbogbo àwọn nǹkan àtijọ́ tí àwọn baba ńlá wa àwọn ìyá ńlá wa tó ti máa ń ṣe nígbà yẹn tí kò sí mọ́ ní ayé òde òní tó yẹ pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà nínú rẹ̀ tó yẹ pé ó wúlò fún wa ní òde òní yìí gan tí àti ẹ̀kọ́ bí ara sí gbogbo ẹ̀ ni a máa mú wá fún wa lóríṣiríṣi gbogbo àwọn eré ìdárayá tí wọ́n máa ń ṣe láyé àtijọ́ bíi eré ọmọdé eré alẹ́ oríṣiríṣi bí àwọn àlọ́ àwọn òwe àwọn eré òṣùpá àwọn gbogbo nǹkan tó ń ṣàmọ́ ṣe ní ayé jọ̀hún ni tí a ṣe mọ́ tó yẹ pé ó dẹ̀ wà interesting gan tó máa ń dùn gan gbogbo ẹni a mọ̀ mú wá fún yín ní lọ́lọ́kan ọ̀jọ̀kan lórí ìkànnì Ìdílé Aláyọ̀ TV ibẹ̀ ni ẹ ti máa rí gbọ́ lóríṣiríṣi àti nǹkan tí bá ń lọ ní nípa Yorùbá pátápátá náà ni a mọ̀ mú wá fún yín àti nípa Yorùbá Nation gbogbo tí bá ń lọ lọ́wọ́lọ́wọ́ náà a mọ̀ mú wá sí etí gbọ́ yín àti oríṣiríṣi nǹkan tó bá yẹ kí ẹ máa gbọ́ àti oríṣiríṣi nǹkan tó bá yẹ kí ẹ máa mọ̀ gbogbo ẹ̀ la máa gbé wá fún yín ní lórí ìkànnì Ìdílé Aláyọ̀ TV kí ẹ máa wo Ìdílé Aláyọ̀ TV kí ẹ máa gbọ́ Ìdílé Aláyọ̀ TV. Àkọlé ètò wa ti èní yìí òun ni àárò ṣíṣe ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́. Àlàyé nípa àárò ṣíṣe ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́ òun ni ohun tí a fẹ́ ṣàlàyé fúnra wa ní èní. Ní ẹ rí pé ní ayé àtijọ́ àwọn ọ̀nà ìgbàranra-ẹni lọ́wọ́ ó wà ní ayé àtijọ́ tó pọ̀ gan lóríṣiríṣi tó lè yẹ pé a ti kó gbogbo rẹ̀ dànù tí a lò mọ́ ní ayé òde òní tó yẹ pé ó wúlò ó dẹ̀ máa ń ràn yàn lọ́wọ́ gidigidi. Àárò ṣíṣe ó jẹ́ ọ̀nà ìranra ẹni lọ́wọ́ ní ayé àtijọ́ láti lè fi ṣe oríṣiríṣi iṣẹ́ ní ayé àtijọ́ torí ní ayé ìsinsìn tó bá fẹ́ ṣe iṣẹ́ owó ló fi ṣe bọ̀ láyé àtijọ́ ara náà máa fi ń ṣe tó dẹ̀ ń wúlò fún wọn tó dáa gidigidi tó sì rọrùn fún wọn láti ṣe. So àárò ṣíṣe ó jẹ́ ọ̀nà ìranra ẹni lọ́wọ́ láyé àtijọ́. Àwọn ni tí wọ́n máa ń ṣe àárò ṣíṣe yìí àwọn ọkùnrin tó bá gìrì padà dà tí wọ́n lágbára ṣẹ́ tí wọ́n kátó dáadáa tí egun wọn tó strong gidi àwọn náà máa ń ṣe iṣẹ́ àárò yìí. So ọ̀lẹ ò lè ṣe iṣẹ́ àárò yìí o torí iṣẹ́ tó lágbára ni wọ́n sì máa ń fọ́ọ̀mù ẹgbẹ́ ni láti ṣe àárò. So wọ́n ní ẹgbẹ́ fún àárò ni kì í ṣe pé wọ́n kàn múyàn anyhow. So wọ́n ní ẹgbẹ́ wọ́n máa ń fọ́ọ̀mù ẹgbẹ́ fún àárò ṣíṣe ni àwọn tó sì máa ń mú fún àárò ṣíṣe yìí àwọn tó bá lágbára dáadáa tí wọ́n ní agbára tí wọ́n sangun gidi tegun wọn le dáadáa tó yẹ pé wọ́n gìrì pa dáadáa. So àwọn ni wọ́n máa ń ṣe iṣẹ́ àárò yìí. So ẹgbẹ́ sì ni wọ́n máa ń kó jọ láti fi fọ́ọ̀mù ẹgbẹ́ yìí. So àwọn tí wọ́n sì máa ń bẹ àárò yìí ni àwọn ni tí
tán bá dá oko, àwọn tán bá dá oko ńláńlá, so iná ni wọ́n máa ń bẹ àáró sí. Oko tó bá pọ̀ náà náà máa ń bẹ àáró sí. So àáró yìí ó jẹ́ ọ̀nà tó dáa tó ṣe pàtàkì gidi ní ayé àtijọ́. So wọ́n máa ń fi àáró yìí ranra wọn lọ́wọ́ ni. Ẹgbẹ́ sì ni àáró yìí. So ìtumọ̀ àáró yìí ohun tó wá túmọ̀ sí ni pé bá mi ṣe kémi náà bọ́ ọ ṣe. So iná ni àáró yìí jẹ́, wọ́n máa fi ranra wọn lọ́wọ́ ni. Ibi àáró yìí sì nìyí ní oko ẹni tán bá lọ ṣe àáró, iná ni wọ́n ti jẹun àárọ̀, ni wọ́n ti jẹun alẹ́. Ẹ má bínú jàre. Ibi àáró yìí ni níbi tí wọ́n ti lọ ṣiṣẹ́ oko àáró yìí, ibẹ̀ ni wọ́n ti jẹun àárọ̀, wọ́n sì jẹ tọ̀sán. So wọ́n jẹ tàárọ̀, wọ́n jẹ tọ̀sán níbi bẹ̀ ní oko ẹni tí wọ́n ti lọ ṣe àáró yìí, ibẹ̀ ni wọ́n ti jẹ tàárọ̀, wọ́n jẹ tọ̀sán. So àáró yìí sì nìyí wọ́n máa ń ṣe yípo kárí ara wọn ni. Bí àpẹẹrẹ ń sìn tán bá ṣe nílé élé nìyí, lóko ẹnìkan lé nìyí. So tó bá di ní ọ̀la tàbọ́jọ́ tí wọ́n bá mú láti fi ṣe tẹlòmíì, wọ́n tún lọ ṣe tẹlòmíì. So báwọn ni wọ́n ó ṣe máa ṣe tí ó fi kárí gbogbo wọn. So báwọn ni wọ́n ṣe máa ṣe títí tí ó fi kárí gbogbo wọn. So wọ́n máa ń ṣe àṣekárí ara wọn ni. So àáró yẹn ẹ rí pé excuse me, iṣẹ́ àáró yìí ó dáa púpọ̀, ó dáa púpọ̀. Àwọn ìyá wa, àwọn bàbá wa, àwọn náà máa ń lo iṣẹ́ yìí, náà máa ń lo àáró yìí láti fi ṣe ìrànlọ́wọ́. Ẹ rí i pé láyé òde òní kò sí ní tẹ̀ ń jẹ́ àáró. Owó ni èèyàn fi ń ṣe iṣẹ́, ẹni iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe, owó ni èèyàn máa fi ṣe. So àwọn ayé ìjẹ ló sì níyì, ìrọ̀rùn ló bá dé ni. Wọ́n ti fọ́ọ̀mù ara wọn tó yẹ pé tó bá fẹ́ dáko bókò wọn sì lè pọ̀ tó, wọ́n bẹ̀rẹ̀ àwọn ṣe ni ní sí àáró yẹn tó yẹ pé wọ́n bá ṣe nílé lágbájá lénìí, lóko lágbájá lénìí, wọ́n sì lóko tàmàdù lọ́la, wọ́n sì lóko làǹsànràn ní ọ̀túnla. So wọ́n máa ṣe títí tí ó fi kárí wọn. Ẹ rí i pé ó dáa púpọ̀. Gbogbo àwọn nǹkan yẹn a ti filẹ̀. Ẹ rí i pé nísìnyí àwọn èèyàn ò lè dáko, ẹni tí ò bá lówó kò lè dáko. Láyé jọ́hún tẹ́ bá ń gbọ́ pé ọlọ́kọ́ ńlá àwọn tán bá ní àáró ní wọ́n sábà ṣe ọlọ́kọ́ ńlá yẹn tó yẹ pé wọ́n bulẹ̀ lọ kánrin láti fi dá oko. Torí pé kí ni wọ́n ti fọ́ọ̀mù ẹgbẹ́ tí wọ́n jẹ́ pé wọ́n ní àwọn ẹgbẹ́ tán jọ ń ṣe àáró yẹn, wọ́n mọ̀ rotate. Kò sí pé ẹsẹ̀ mọ̀ sanwó alágbàṣe kan àbí owó kinní kankan, àwọn ara wọn ni. So iṣẹ́ àáró yìí dẹ̀ nìyí ó ní ẹ̀san. So ẹ̀san àáró òun ni bí wọ́n ṣe ń ṣe yíká ara wọn yẹn, wọ́n ṣe ń rotate rẹ̀ yẹn, òun ni ẹ̀san tí wọ́n lè fi sanra wọn. So tó bá ti ṣe lóko eléyìí, wọ́n ṣe lóko eléyìí. So wọ́n ti fi ń san ẹ̀san fúnra wọn nìyẹn tí ó fi kárí gbogbo wọn. So bí wọ́n ṣe máa ń ṣe àáró nìyẹn. So iṣẹ́ àáró ó dára púpọ̀, ó rọrùn, ó jẹ́ ọ̀nà rọrùn fún èèyàn láti lè fi dá oko. So ó jẹ́ ọ̀nà rọrùn fún èèyàn láti lè fi dá oko ní ayé àtijọ́. Ayé ìsinsìnyí kò sí. Ẹ rí i pé àwọn èèyàn gan ọ̀pọ̀ tán dáko mọ́. Ẹ rí i pé láyé àtijọ́ yẹn iṣẹ́ àgbẹ̀ ni ṣáá tó yẹ pé kò sí ìdílé tí ò dáko. Kò sí ìdílé tí ò dáko torí pé kí ni wọ́n máa ń ranra wọn lọ́wọ́ láti fi lè ṣe iṣẹ́ oko yẹn. Ayé ìsinsìnyí kò sí mọ́. A ti da gbogbo ẹ̀ náà. Mo fi ń sọ pé àwọn nǹkan míì wà nínú àwọn àṣà àtijọ́ wa yẹn tó yẹ pé ó sì tún wúlò ní òde òní gan, tó sì tún jẹ́ ọ̀nà rọrùn. Ṣùgbọ́n ọ̀làjú tá à ń pariwo ó gba gbogbo ẹ̀ kúrò lọ́wọ́ wa, tó jẹ́ pé ó tún wá ń jẹ́ kí gbígbà tó gba nǹkan kúrò lọ́wọ́ wa gan, ó ń jẹ́ kí ó ń fi ìyà jẹ wa ni, ó ń fi ibi pa wa ni. Táyà pé irú nǹkan báyẹn wà ni, ẹ rí i pé olówó ọ̀rá kọsẹ̀ sí tálíkà náà, òun náà máa ní ọ̀nà àti rí nǹkan láti rí nǹkan. So kò ní sí pé
tálíkà ń jìyà láyé àtijọ́ ẹ lè rí àgbẹ̀ ebi ò kí ń pa àgbẹ̀ ẹ rí i pé àgbẹ̀ lọ́ba tí Yorùbá máa ń sọ pé àgbẹ̀ lọ́ba so láyé jọ́hun ni àgbẹ̀ ló lówó ní ayé jọ́hun ni wọ́n máa ń pọ́n àgbẹ̀ lé ni wọ́n máa ń fún wọn ní respect lọ́tọ̀ ni torí pé kí ni wọ́n mọ̀ ní torí tí àgbẹ̀ tó bá dìgbà tí nǹkan oko èrè oko bá dé àgbẹ̀ ló lówó o torí àwọn ẹni tí wọ́n jẹ́ tán láwọn tán já lákọ̀wé gan wọ́n kó owó wọn láti lọ́ọ́ fi ra nǹkan yẹn ni torí pé kí ni wọn ò ní àgbẹ̀ ló ní àgbẹ̀ lẹ́ni tí ó kọ́kọ́ jẹyìn èrè oko rẹ̀ gan tí ó bẹ̀ wò ṣùgbọ́n ẹni tí ò dáko òun ṣẹ̀ṣẹ̀ máa fowó rà ni ẹ rí i pé ayé òde òní tá ń lò gan ṣe là ń kówó lọ ra oúnjẹ ni nígbà tó yẹ pé a ti fi sí oko lẹ̀ àṣe mọ́ iṣẹ́ oko yìí sì ló dáa jù kò yẹ ká fi sílẹ̀ bá a ṣe lajú tó gan kò yẹ ká fi sí oko lẹ̀ ọ̀nà àtijẹ àti mu náà ní iṣẹ́ oko ẹ rí i pé lómii gan tó ń dọ́gbọ́n sí tí wọ́n jẹ́ pé níbi ẹ̀gbẹ́ kan ẹ̀kúnlélé wọn báyìí wọ́n ra gbìn nǹkan kékeré wọ́n ra ṣe oko kékeré wọ́n ra gbìn nǹkan síbẹ̀ so yíyún náà ti dínkù nínú ìnáwó owó téèyàn máa ná nìyẹn bí tòmátò bá ta lèyàn bá gbìn ní ìyí náà ti yọ kúrò níbi bẹ̀ ni bẹ́ẹ̀ fọ́ náà sì lèyàn gbìn ní ìyóhùn téèyàn bá gbìn bí ìyẹn sì gbìn àgbàdo ni ìyí náà kúrò nínú arówó tí èèyàn máa ná ẹ rí i pé iṣẹ́ àgbẹ̀ ó dáa púpọ̀ àgbẹ̀ lọ́ba so àárò yẹn ó jẹ́ ọ̀nà ran ẹni lọ́wọ́ láyé àtijọ́ wọ́n dẹ̀ ń gbádùn rẹ̀ gan àwọn bàbá wa tí wọ́n ń ṣe kínní yẹn ó pè wọn gidi ó pè wọn torí wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ fún ni èèyàn kì í déédéé ṣe àárò bí ìbá ṣe pé àwọn tó bá ní agbára dáadáa tán tagun tán lè ṣiṣẹ́ so àwọn náà lè ṣe iṣẹ́ àárò yìí ọ̀lẹ ò lè ṣe o torí wọ́n máa ń ṣiṣẹ́ gan ni àwọn tán bá sì sangun dáadáa tán lè ṣiṣẹ́ déédéé tó yẹ pé kò ní sí pé ẹnìkan ló ń ṣèmẹ́lẹ́ ẹnìkan wá ń ṣiṣẹ́ iṣẹ́ dùn ẹnìkan jẹ ẹnìkan lọ lára àwọn ni tán bá lè ṣiṣẹ́ déédéé tán lè ṣiṣẹ́ bákan náà máa ń kóra jọ láti fọ́ọ̀mù ẹgbẹ́ yẹn ní fún iṣẹ́ àárò ṣíṣe yẹn so àwọn tán bá sangun ni so ẹ rí i pé ọ̀nà ran rẹ ni lọ́wọ́ ní ayé àtijọ́ ó rọrùn gan ó sì dùn ún ṣe gidigidi so gbogbo àwọn nǹkan yìí ìwúlò rẹ̀ pọ̀ gidigidi aṣọ nǹkan nù fà àwa Yorùbá aṣọ nǹkan nù ọ̀làjú tá a là ń ṣe ẹ wo ohun tí ọ̀làjú sọ wá dì ẹ wo nǹkan tí ọ̀làjú tó sọ wá dì tá a sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ a sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù tí ò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan náà ó ṣe díẹ̀ so àárò ni mo pè ó àárò dòmímí àárò kì í ṣàárò dòmímí àárò so tó bá nínú ìdílé Aláyọ̀ TV a máa mú gbogbo àwọn oríṣiríṣi nǹkan wá fún yín even gan aró ṣíṣe gbogbo àwọn iṣẹ́ ọwọ́ àtijọ́ yẹn tí wọn ò ṣe mọ́ tó yẹ pé a ti kó wọn dànù tó yẹ pé ó wúlò fún wa gbogbo ẹ̀ náà lásọ̀rọ̀ lórí rẹ̀ àtàwọn ìwúlò àwọn igi oríṣiríṣi tí ń bẹ ìwúlò wọn àwọn oúnjẹ àtijọ́ bí wọ́n ṣe máa ń ṣe wọ́n àwọn oúnjẹ àtijọ́ tí ń ṣara lórí gbogbo ẹ̀ láàmú sọ ní orí ìkànnì yìí gbogbo àwọn iṣẹ́ ọwọ́ àmọ̀ sọ̀rọ̀ wọn ní orí ìkànnì yìí gbogbo bí ìgbésí ayé Yorùbá bá ṣe máa ń ṣe ìṣe wa àṣà àti ìṣe wa ṣá àmọ̀ sọ lórí ìkànnì yìí lórí ìkànnì ìdílé Aláyọ̀ TV náà lẹ́ẹ̀mọ̀ rí gbọ́ lóríṣiríṣi so a dá ètò àárò bí àárò ṣe rí náà ni mo sọ fún wa yìí so a ní àárò ó ẹ̀san tí ó sì ní ni kí wọ́n ṣe kárí ara wọn tí ó fi kárí wọn so òun ni ẹ̀san rẹ̀ ẹ rí i pé ó dáa púpọ̀ mo fẹ́ sọ ẹ̀nà díẹ̀ ní alẹ́ yìí mo fẹ́ sọ ẹ̀nà. Ege kugu aga lege ogo
mogo kigi gbogbo igi lege pagataga nigi mogo kigi ogo ege kugu aga sangan ogo gbogbo ogo mogan yogo rugu baga nigi mogo kigi nigi kagan nigi igi kagan nigi migi yigi ogo igi digi lege aga laga yogo tigi figi na igi nigi mogo tigi sogorogo yigi ogo mo ní mo kí wa ní ìdí nínú kan ní ìdí Ilé Aláyọ̀ TV ni mo ti ń kí yín mo fẹ́ sọ yí pé mo tún fẹ́ sọ yí pé níbo lẹ ń lọ nígi bogo lẹgẹ ń lọ gọ sége ẹgẹ tigi pagarigi igi sẹgẹ yígi nigi ṣe ti parí iṣẹ́ yín ni mo tún fẹ́ sọ pé bàgàbàgà mi gi wàgà nígi igi lége ogo bàbá mi wà nílé o kígi nigi ogo jẹgẹ nígi aga lẹgẹ àgà nágán kí ló jẹ ní alẹ́ àná kí ló jẹ lálẹ́ àná sége igi yẹn gan nigi ogo jẹgẹ nigi ṣé ìyẹn ló jẹ ni àgàbígi ẹgẹ bàgà àbẹ́bà àgàbígi ọgọ kàgà àgàmọ̀gàlàgà àbí ọkà àmàlà sẹ́wọ̀n kó àwọn kan máa ń pè ní ọkà àwọn kan pè ní àmàlà so èyí tó bá wù wá ń bẹ̀ náà ni sége ogo fẹ́gẹ́ ràn gan ẹ̀gẹ́ kọgọ túgútúgù ṣé o fẹ́ràn ẹ̀kọ́ tútù igi yẹn gan tígi ogo jẹgẹ ọgọ bẹgẹ yogo logo fi gi jẹgẹ yẹn tó jẹ ọbẹ̀ olo fi jẹ sége ọgọ bẹgẹ ẹgẹ gúgú sígi nigi ṣé ọbẹ̀ ẹ̀gúsí ni àgàtigi ẹgẹ fọgọ àtẹ̀fọ́ igi rúgù ẹgẹ fọgọ ogo logo fi gi sége ọgọ bẹgẹ rẹgẹ irú ẹ̀fọ́ ò ló fi ṣe ọbẹ̀ rẹ sége ẹgẹ fọgọ tẹ̀gẹ̀tẹ̀gẹ̀ nigi ṣé ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni àgàbígi ẹgẹ fọgọ ugu àbí ẹ̀fọ́ ugu àgàbígi ẹgẹ fọgọ ege ugu rogo àbẹ́fọ́ ewúro àgàmọ̀gàlàgà tígi ogo jẹgẹ igi rúgù ọgọ bẹgẹ ogologo figi jẹgẹ àmàlà tí o jẹ irú ọbẹ̀ olùfi jẹ sége ọgọ bẹgẹ ege ewége dúgú nigi àgàtigi ẹgẹ gúgú sígi ṣé ọbẹ̀ ewédú ni àti ẹ̀gúsí àgàbígi àgàbùgùlàgà àbí àbùlà àgàbùgùlàgà wogo nigi bẹgẹ àbùlà wo ni níbẹ̀ sége àgàbùgùlàgà ege ewége dúgú àgàtigi gbẹgẹgigirigi ṣé àbùlà ewédú àti gbẹ̀gìrì àgàbígi gbẹgẹgigirigi àgàtigi ọgọ bẹgẹ igi lága àbí gbẹ̀gìrì àtọbẹ̀ lá ẹgẹ bàgàtigi ogo jẹgẹ igi rúgù ọgọ bẹgẹ ogologo figi jẹgẹ ẹ̀pà tí o jẹ irú ọbẹ̀ olùfi jẹ sége ọgọ bẹgẹ ẹgẹ fọgọ nigi ṣé ọbẹ̀ ẹ̀fọ́ ni bẹgẹ nigi ọgọ bẹgẹ ẹgẹ fọgọ nigi mogo figi jẹgẹ bẹ́ẹ̀ ni ọbẹ̀ ẹ̀fọ́ ni mo fi jẹ igi rúgù ẹgẹ fọgọ ogo nigi ṣége ẹgẹ fọgọ rígi rògò nigi àgàbígi ẹgẹ fọgọ ẹgẹ lẹgẹ gúgúsígi irú ẹ̀fọ́ wo ni ṣé ẹ̀fọ́ rírò ni àbí ẹ̀fọ́ ẹlẹ́gùṣí ẹgẹ fọgọ rígi rògò nigi mogo figi jẹgẹ ogo ẹ̀fọ́ rírò ni mo fi jẹ o ogo dagaraga bẹgẹ yẹgẹ sége wàgá sígi igi lẹ́gẹ̀ migi nígi ọ̀gọ̀ lága mo ní ṣé wá sílé mi lọ́la ága migi ògo nígi rágá yege wágá ogo mi ò ní ráyè wá o kígi lógódégé tígi ògo figi nígi rágá yege wágá kí ló dé tó fi ní ráyè wá sége ògo fẹ́gẹ́ jágàdége nigi sége ògo fẹ́gẹ́ sége igi sẹ́gẹ́ nígi lẹ́gẹ́ nigi àgàbígi kígi lógódégé tígi ògo fẹ́gẹ́ wágá ṣé o fẹ́ ṣiṣẹ́ ni àbò fẹ́ jáde ni àbí kí ló dé tí òfin ní wá migi ògo sége igi sẹ́gẹ́ kankan migi ògo tìgì jágàdége mi ò ṣiṣẹ́ kankan mi ò sì jáde
mo kigi logo waga fege sege tigi ogo figi nigi waga kilo fe se to fini wa mo go fege singi migi digi ege nigi to go rigi pege mo go sege igi sege pigi pogo nigi aga nagan mo fẹ́ sinmi díẹ̀ ni torí pé mo ṣiṣẹ́ púpọ̀ ní àná igi rugu igi sege ogologo sege ogo laga jigi nigi irúṣẹ́ ò lò ṣiṣẹ́ ò lagi ni àgàbígí ogo laga ogo kúkú taga abo la òkúta haga ọgọrẹgẹ migi ogo paga migi nigi ẹgẹrin gigi ogo ọ̀rẹ́ mi ó pa mí lẹ́rìn o àgàbígí ogo àbí o tọ mi ò fẹ́ gbà wá ní àsìkò púpọ̀ tí n bá ní kí n mọ sọ lọ ó wà interesting gidi tí n bá ní kí n mọ sọ lọ gbogbo dátà bá jẹ tán ẹ rí i pé èdè Yorùbá ó kún gan èdè Yorùbá ó dá ó rẹwà ó dùn sọ Yorùbá dùn létè Yorùbá dùn létè orúkọ Instagram Yorùbá dùn létè ẹ rí i pé Yorùbá yìí ó dùn létè gidi ó dùn gbọ́ kò sí béèyàn ṣe lè sọ tí ò ní dùn Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká pòwe Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká pòwe tá a bá fẹ́ da èdè rú fún ọ̀gbẹ̀rì tí kò ní gbọ́ wa èdè ọ̀nà wà lóríṣiríṣi tí àwa Yorùbá tí a máa fi ń sọ ọ̀rọ̀ ẹ rí i pé Yorùbá ó dùn gbọ̀ngàn ó dùn sọ in fact mo like èdè Yorùbá mo like ìran Yorùbá tọ́lọ́run bá tún máa táyé dá kó tún dá mi sínú ilẹ̀ láàrin Yorùbá torí pé ìran mi yìí ó dùn púpọ̀ ó rẹwà èdè wa èdè wa ó rẹwà láti gbọ́ láti sọ èdè wa ó dáa púpọ̀ tó bá yá gan a tún máa ètò pọ̀ gan o tá a máa mú wá fún yín o lóríṣiríṣi o ẹ̀yin olólùfẹ́ mi tó bá yá gan a tún sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yà ara tí Ọlọ́run fún wa tí a máa fi ń sọ̀rọ̀ tá a máa fi ń communicate tá a máa fi ń bára wa sọ̀rọ̀ láì lo ẹnu láti fi sọ̀rọ̀ so gbogbo àwọn ẹ̀yà ara wa yẹn t'Ọlọ́run fún wa tí a máa fi ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà máa tún sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá tún padà yá so a máa mú àwọn ètò náà wá fún yín níkọ̀ọ̀kan tí a máa gbé wá sí etí gbọ̀ yín ẹ dákun ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ má jẹ́ ká da àṣà wa nù ẹ má jẹ́ ká tún mọ̀ fira wa pamọ́ wípé mi ò fẹ́ kí wọ́n mọ̀ mí ní Yorùbá mi ò fẹ́ kí wọ́n dá mi mọ̀ ní Yorùbá ẹ dákun kí ni ìran Yorùbá dé àbí kí ló ṣe tí a fi fẹ́ kí wọ́n dá wa mọ̀ ní gbogbo bí tèmi báyìí mi máa ń fẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá lèmi o because ìran mi ó dùn yangàn láwùjọ ìran mi ó ṣe é gbìyànjú láwùjọ so mi ń fi ìran mi pamọ́ rárá mi ò ń fi ìran mi pamọ́ o ẹ jẹ́ ká gbàṣà lárugẹ ẹ̀yin Yorùbá ẹ má jẹ́ ká sọ àṣà wa nù ẹ má jẹ́ ká sọ àṣà wa nù àṣà àti ìṣe Yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká gbé lárugẹ èdè Yorùbá dùn gbọ́ Yorùbá dùn sọ Yorùbá ló kún rẹ́rẹ́rẹ́rẹ́ Yorùbá ló kún rẹ́rẹ́rẹ́rẹ́ kódà gan tí tá a bá ríyàn tó bá gbọ́ èdè wa tí èsè ìran Yorùbá tó gbédè wa tá a bá mo kàn fẹ́ rọra ṣe example tá a bá fẹ́ kó gbọ́ ohun tí àbí tá a bá fẹ́ fu ẹnì kejì wa lára pé ẹni yìí ò bóyá èmi ni mo mọ ẹni tí èsè ìran mi yẹn bóyá èmi mo mọ̀ rí so ọ̀rẹ́ mi wá pẹ̀lú mi ó fẹ́ bá mi sọ̀rọ̀ àṣírí kan so tí mo bá fẹ́ signal rẹ̀ máa sọ fún pé ẹni yìí lutí so tí n bá ló lutí yẹn òun mọ̀ rò pé etí lílu tí wọ́n fi yẹtí sí báyìí ihò yìí yóò mọ̀ rò pé náà ni kò mọ̀ pé mi sọ Yorùbá ni so ó lutí yẹn ó túmọ̀ sí pé gbọ́ èdè wa o mò ń sọ fún ọ̀rẹ́ mi tó fẹ́ sọ ọ̀rọ̀ tó fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ àṣírí so màá sọ fún ẹni yìí lutí o ọ̀rẹ́ mi yìí lutí o so òun ṣé bí wọn náà lutí sẹ́wọ̀n pé kò ní mọ̀ pé kì í ṣe ti lílu tí èèyàn ti ẹ̀ ti bọ̀ ni kò ní mọ̀ pé èdè ni mò ń sọ so ẹni tí mo bá yí pé lágbájá lutí yẹn òun ti understand mi ó túmọ̀ sí pé ẹni yìí gbédè mi in fact mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ni o mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ni ẹ máa gbádùn mi bóyìnbó ṣe gbádùn sìgá ẹ máa gbádùn mi
ẹ máa darapọ̀ mọ́ mi o. Ìdílé Aláyọ̀ TV ní kẹ́ ẹ máa gbọ́, ní kẹ́ ẹ máa wò. Ẹ rí i pé orin tí mo ń gbọ́ yìí mo like ẹ̀ gan torí pé ó bá ètò mi yìí mu ló jẹ́ kí n tún máa tẹ́tí sí ìyẹn kìíní. Ẹ rí i pé ó ní bàbá yìí ní láyé àtijọ́ iyùn là ń lò kó tó di pé góòdì dé. Òótọ́ dẹ̀ ni iyùn ni àwọn ìyá wa ń lò. Ẹ rí i pé iyùn yẹn ò sì tí ì parẹ́ dì sí àwọn oníjó, àwọn olóyè, àwọn ọba iyùn náà fi sọ́rùn. Wọ́n ní ìlẹ̀kẹ̀ la fi ń mọ ìjòyè, iyùn la fi ń mọ ọba. So ẹ rí i pé iyùn yẹn kò sì parẹ́. Àwọn kan sì ń lò, àwọn sáìdì kan ń lò, àwa Yorùbá là fẹ́ tẹra mọ́. Àwọn Ìgbò tẹ̀ ń lò pàṣípàṣẹ ni, àwọn ń lò pàṣípàṣẹ, wọn ò fi sílẹ̀ rárá. Wọ́n ní láyé àtijọ́ òòlù la máa fi ń lu aṣọ. So kó tó di pé President Ayọ̀ dé, lóòótọ́ dẹ̀ ni òòlù yẹn tán bá fi lu aṣọ báyìí fún yín báyìí ń máa ń dán ni. Kódà ẹ rí i pé ayọ̀nù ò lè lu aṣọ òfì gan kó dán dáadáa. Òòlù sì máa ń lò tí ó sì dán dáadáa. Èmi náà bá òòlù yẹn. Then osùn náà máa fi ń kun ara ní ayé àtijọ́ tí kò tó di pé wọ́n gbé àwọn powder dé nǹkan kan. So osùn náà fi kun ojú, kun gbogbo ẹ̀. So then ẹṣin náà ń gùn láyé àtijọ́ kó tó di pé ọkọ̀ dé. Láyé àtijọ́ olówó ló lẹ́ṣin lé o. Olówó ló lẹ́ṣin lé. Then màgúdù iná náà, ìkòkò màgúdù iná náà máa fi ń dáná láyé àtijọ́ kó tó di pé iron pot dé. In fact ìkòkò màgúdù yẹn ó dùn dá àmàlà gbóná. Tẹ́ bá fi dá àmàlà gbóná báyìí tó bá tẹ̀ rọra jóná mọ́sàlẹ̀ báyìí, tẹ́ bá ha jẹ báyìí máa ń dùn gan. Ìsàlẹ̀ kòkò kódà gan tá a bá dá àmàlà gbóná báyìí láyé ìgbà ni tá a bá dá àmàlà gbóná a máa ń fẹ́ kí kó rọra jóná mọ́lẹ̀. Èyí tó jóná mọ́lẹ̀ yẹn máa ń dùn ju àmàlà gangan tí tá a dá gbóná yẹn lọ. Èyí tó jóná mọ́sàlẹ̀ yẹn a máa ń gbádùn ẹ̀ gidi ní ayé àtijọ́. Then òṣùpá òun náà máa fi ń ka náà máa fi ń ka time, náà máa fi ń ka oṣù. Bí ní sìnkún pé òṣùpá mẹ́ta ó túmọ̀ sí pé kó tó di pé kàlẹ́ndà dé òṣùpá náà ń lò tó máa fi ń ka oṣù. So bí ní sìnkún bá ní òṣùpá mẹ́ta ó túmọ̀ sí pé 3 months oṣù mẹ́ta nìyẹn. Then oòrùn òun náà máa fi ń ka náà máa fi ń wo time. Tí oòrùn bá kàn tàrí wọ́n sọ ìyàgò tó jẹ́ tóòrùn bá kọ́kọ́ yọ ní àárọ̀ wọ́n ní ìyálẹ̀ta. So tó bá ti di pé oòrùn kan rí wọ́n tún sọ, tó bá tún di ọwọ́ rọ̀lẹ́ wọ́n tún sọ bí oòrùn yẹn bá ṣe ń ṣe sí náà fi mọ táìmù wọn ní ayé àtijọ́. tó máa dánu dó díẹ̀ náà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi, gbogbo ojú tó ń wò mí pátápátá, ojú yín ọlọ́run ò ní jó fọ́, ọlọ́run ní gbojú lọ́wọ́ yín o. Gbogbo etí tó ń gbọ́ mi pátá ni mo kí, etí tẹ́ fi ń gbọ́ mi náà ọlọ́run aláàánú kò ní jẹ́ kí etí náà di o. Ọwọ́ tẹ́ fi ń tẹ lọ́ọ̀fù fún mi, tẹ́ fi ń tẹ láìkì fún mi, tẹ́ fi ń share prógráàmù mi, ọlọ́run aláàánú kò ní jẹ́ kí stroke kó mú ọwọ́ náà pẹ̀lú ògo ọlọ́run o. Ọlọ́run aláàánú yóò mọ bá mi nífẹ̀ẹ́ yín. Gbogbo bí tẹ́ ti ń mú, tẹ́ fi ń ra mẹ́ẹ̀gì, tẹ́ fi ń ra dátà, tẹ́ fi ń wo prógráàmù mi, ọlọ́run aláàánú yóò mọ bùkápò yín o. Ọwọ́ yín kò ní kàn sàlẹ̀ àpò, tó bá kàn sàlẹ̀ àpò owó ni ó mọ mú jáde pẹ̀lú ògo ọlọ́run. Ẹ kú ìfẹ́, ọlọ́run bá nífẹ̀ẹ́ yín. Ẹ ṣeun, mo kí gbogbo ẹni tó ti darapọ̀ mọ́ mi àtẹni tí ó tún mọ darapọ̀ mọ́ mi tó bá yá, àti ojú tó ti ń wò mí àti ojú tí ó tún mọ wò mí, tí ó tún mọ tún kinní mi, tí ó tún mọ tún prógráàmù mi wò àwòtún wò. Ojú náà kò ní fọ́, ọlọ́run ní gbojú náà lọ́wọ́ yín. Ẹ ṣeun gan, mo nífẹ̀ẹ́ ẹ kú ìfẹ́ mi, èmi náà nífẹ̀ẹ́ ẹ ṣeun gan, mo dúpẹ́ o. Ẹ ṣe púpọ̀ o. Ẹ má gbàgbé Ìdílé Aláyọ̀ TV ní kẹ́ ẹ mọ̀ wò, níbi tá a ti mọ̀ mú àṣà àti ìṣe Yorùbá wá fún yín lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àti gbogbo ohun tí bá ń lọ nípa Yorùbá nation, gbogbo ohun tí bá ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa Yorùbá nation àti ohun tó bá tún yẹ kẹ́ ẹ ti mọ̀ gbọ́, tó bá tún yẹ kẹ́ ẹ ti mọ̀
bí ètò ààbò ara, àwọn ìdílé aláyọ̀, ìdí tí ìdílé ò fi gúnrégé dáadáa mọ́, lóríṣiríṣi nǹkan tó ń ba ìdílé jẹ́, gbogbo nǹkan, ojúṣe ọkọ, ojúṣe ìyàwó, ojúṣe òbí lórí ọmọ, gbogbo ẹ̀ máa mú wá fún yín lóríṣiríṣi lọ́lọ́kan ọ̀jọ̀kan. àṣẹmí ẹ̀yẹ́ bọ̀ lápò ni. ẹ ṣeun gan, ẹ ṣé, mo dúpẹ́ o, mo dúpẹ́ o. ẹ má gbàgbé oògùn tí mo máa ń polówó fún yín, tónítóní herbal for infection. ẹ má gbàgbé, gbogbo nìṣe ni, gbogbo iṣẹ́ ló ń ṣe, iṣẹ́ pọ̀ nínú ẹ̀ tó ń ṣe gidigidi. ọjọ́ ti lọ, mi ìfẹ́ fẹ́ máa sọ ní kọ̀ọ̀kan mọ́. then eléyìí náà tónítóní for cleansing bitter, so tónítóní cleansing bitter leléyìí náà, òun náà ó ń ṣiṣẹ́ fún ara ríro, ó ń ṣiṣẹ́ fún ara ríro. tára bá ń wóyàn, tí wọ́n bá lò, ara ẹ̀ máa tò dáadáa. téèyàn bá rọrùn sùn tí wọ́n wọ̀nràn tó bá ti lò, ara ẹ̀ máa tò dáadáa ni. ó tún máa ń fọ kòkòrò inú ẹ̀jẹ̀, gbogbo àwọn kòkòrò tí mo ń bẹ inú ẹ̀jẹ̀ pátápátá. cleansing bitter yìí ó máa fọ gbogbo ẹ̀ dànù. cleansing bitter ó máa fọ gbogbo ẹ̀ dànù. bákan náà eléyìí herbal for flusher, so eléyìí náà ó ń ṣiṣẹ́ gidi. bóyá inú èèyàn, bóyá ó ga, ó fẹ́ kó lọlẹ̀, bóyá ọ̀pẹ́ ẹ̀yìn ń dùnyàn, tó yẹ pé èèyàn gbádùn ẹ̀yìn yẹn, so ó ṣiṣẹ́ fún gbogbo, bóyá èèyàn ò rí gbẹ́yà dáadáa, so ó máa ṣiṣẹ́ fún. bóyá ìgbéyàn sì ń sàn ni, so ó máa ṣiṣẹ́ fún. bóyá jẹ̀dí múyàn, ó ṣiṣẹ́ fún. torí pé kí ni, à ń jẹun tó dùn, à ń mu ohun tó dùn. abáṣetá ń jẹ̀dí òsì wa, à ń so, ó ń rùn bí omi irú, à ń yàgbẹ́, ó ń rùn bí omi pọ̀nmọ́. so jẹ̀díjẹ̀dí ló ń fa gbogbo orú nǹkan báyẹn. tá a bá ti lo oògùn yìí, ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí, ó ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí. bí èèyàn yàgbẹ́ ẹ̀jẹ̀, ó ṣiṣẹ́ fún. iṣẹ́ rẹ̀ pọ̀, ó ṣiṣẹ́ fún orí fífọ́, ó ṣiṣẹ́ fún ibà, ó ṣiṣẹ́ fún mẹ́sìsì náà, tí mẹ́sìsì bá ń ṣe rádaràda. bákan náà eléyìí capsule ni, ọkùnrin ló ní, so bóyá àtọ̀ rẹ̀ sàn tàbí bóyá ara rẹ̀ ò le dáadáa, so tó bá ti lò ó máa ṣiṣẹ́ dáadáa. so ara ẹ̀ máa ta pọ́npọ́npọ́n. kí ló mú ẹ̀ ta pọ́npọ́n? tónítóní herbal for men. kí ló mú ẹ̀ ta pọ́npọ́n? tónítóní herbal for men. so bàbá Dr. Alhaji Muritala, àwọn ni wọ́n ṣe oògùn yìí. bàbá wa Dr. Alhaji Muritala Abdulganiu, so àwọn náà ṣe, àwọn náà produce ẹ̀ jáde. èmi wá jẹ́ alágbàtà fún wọn ní France níbí báyìí. gbogbo ẹni tó bá fẹ́ rà, ẹ pè WhatsApp number mi, màá sẹ́ndì ẹ̀ sí yín. gbogbo ibi tẹ́ ẹ bá wà ní òkè òkun, màá sẹ́ndì ẹ̀ sí yín. tẹ́ ẹ bá ti contact mi, màá sẹ́ndì ẹ̀ sí yín. WhatsApp number mi mo ti type ẹ̀ sí orí ètò mi yìí, bọ̀ ẹ jẹ́ kí n tún pè, torí bóyá ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ ń join mi ni mi mọ̀. so kí n tún nọ́mbà mi pè, +337 53 46 0175, +337 53 46 0175. lẹ́ẹ̀kan sí, +337 53 46 0175. WhatsApp number mi nìyẹn, ẹ pè mí síbi bẹ̀. gbogbo ẹni tẹ́ wà lẹ́kùn òkun tí ẹ nífẹ̀ẹ́ sí oògùn yìí, màá sẹ́ndẹ̀ sí yín. gbogbo ibi tẹ́ bá wà, màá post ẹ̀ sí, tí ẹ sì rí gbà ní kíákíá. family pack níyì, òun ló wà ní báàgì yìí. táyà pé ẹ bá fẹ́ family pack, táyà pé yọlẹ̀ bá fẹ́ rà, òun náà wà. family pack níyì, ọkọ àtìyàwó náà ló ní eléyìí, ló lè lò, ọkọ àtìyàwó. táyà pé single ni, so tó bá jẹ́ ọkùnrin obìnrin ni, so ó lè ayọ̀ capsule yìí kúrò, yóò lo eléyìí. bọ̀tọ́ ẹ pé ọkùnrin bá ní, so a fi capsule yìí sí, yóò lo gbogbo ẹ̀ báyìí. ó wúlò gidi, ó wúlò gidi. ìlera lògùn ọrọ̀. àìsàn ní fi mí sílẹ̀ kí n pọ̀, àmọ́ tú mi síta kí n fi ọ́ sílẹ̀.
tú mi síta kí n fi ọ́ sílẹ̀ iná láìsàn sọ so ìlera lògùn ọrọ̀ wọ́n ní ẹni ó bá fi àìsàn pamọ́ iná láìsàn máa ń pa ẹ má jẹ́ ká fi àìsàn pamọ́ ẹ jẹ́ ká tú àìsàn síta ká lè fi kí ọrẹ ká lè kí ọrẹ ká lè ní àlàáfíà torí pé kí ni tí àìsàn bá kọlu èèyàn ò ní ní agbára èèyàn ò ní ní àlàáfíà rárá ẹ̀mí èèyàn ò sì lè gùn báyẹn àmọ́ tá a bá ti fi oògùn kojú rẹ̀ á rí i pé kíákíá lẹ̀rú máa ba oògùn àìsàn yẹn ó máa disappear kíákíá ni tí a sì máa ní àlàáfíà tó àríjù báyìí lọ ẹ ṣeun gan adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ó dàbọ̀.